ONG Koso tó ń dúró fún ìdàgbàsókè àtonírúurú nǹkan ní ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ló ti sàmì sí ayẹyẹ 20 ọdún tí ẹgbẹ́ náà pé tí wọ́n ti dá sílẹ̀. Àìmọye làwọn èèyàn tí wọ́n ti jẹ alága ikọ̀ ONG Koso tí wọ́n ti kúrò lórí àga ìṣàkóso kó tó wá dórí olóyè Kúpolíyè Augustine tó gún ọdún wá pé tí gbogbo wọn péjú pésẹ̀ sí ilé ìgbafẹ́ ìlú Ìpàṣà ti ìlú Ìpòbẹ́ láti sàmì sí 20 ọdún tí ONG Koso tó pé. Lásìkò tí wọ́n sọ̀rọ̀, Kábíyèsí Ọba Ẹlẹ́ṣìkàmí Adébọ́lá Adékíwọ́ Tẹ̀bọ̀lẹ̀ lọ́ba ìlú Ìpòbẹ́ tó fi àdúrà ọlọ́kọ̀ òjọ̀kan ṣíde níbi ayẹyẹ ọ̀hún kó tó di pé ohun gbogbo ó bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iná mi dùn lẹ́nu gan pàdé ojú mi wẹ̀yìn mò ń bú oyin lọ́tún lọ́sì ní bú oyin ẹ̀yìn mọ́ bú oyin mọ́kànlẹ̀ sí náà Ọlọ́run jogún àlàáfíà fún kálukú yìí gbogbo àlàáfíà yóò pójú owó yẹn máa ń pé fóònù yẹn ní ayé Ọlọ́run jogún ẹ̀ fún yín lẹ́nu gbígbá ọ̀dọ̀ Ìpòbẹ́ nígbà gbogbo iṣẹ́ yìí wọ́n nílùú Ìpòbẹ́ yánu kígbe kánpẹ̀ lójoojúmọ́ Ọlọ́run bá ń tì í lẹ́yìn. Nínú àwọn ètò tí wọ́n là sílẹ̀ òun náà ni láti pe àwọn lẹ́ẹ̀kan sí ìkàlẹ̀ àwọn olóyè àtàwọn alẹ́nulọ́rọ̀ lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ti ìlú Ìpòbẹ́. Òun náà ni ọ̀gbẹ́ni Frank Serge Alọ́pọ̀wánú tí ó jẹ́ ọ̀gá àgbà fún ojúlé iṣẹ́ tí wọ́n pè ní ONG CACD èyí tó lórí ọ̀fẹ́ láti bá wọn kópa níbẹ̀. Aṣojú fún ẹgbẹ́ ìdàgbàsókè tá ń pè ní ADAP olóyè Clotaire kò ṣàì bọ́ síwájú dáhùn àwọn ìbéèrè ọlọ́kọ̀ òjọ̀kan tí àwọn ẹgbẹ́ ONG Koso tí wọ́n lórí ọ̀fẹ́ láti béèrè ní ọwọ́ wọn. Lásìkò tó nínú irú ìbéèrè tí ó ń tẹ̀síwájú ńlá àwọn ọmọ ẹgbẹ́ náà àti gbogbo àwọn tó wà níkàlẹ̀ láǹfààní láti jẹ́ kí alága fún ẹgbẹ́ ADAP ìlú Ìpòbẹ́ kó ṣe àlàyé lórí àwọn nǹkan tó jẹ́ gbòógì nínú ẹgbẹ́ náà àti kí ló fa sábàbí tẹ́gbẹ́ òun kò tíì di tí wọ́n tún ṣe àyípadà ipò fún. Onírúurú àwọn ẹ̀rí ló sọ̀kalẹ̀ látẹnu àwọn ọmọ ìlú nípa iṣẹ́ takuntakun tí ONG Koso tó ń ṣe látìgbà tí ó ti pẹ́. Ọ̀gbẹ́ni Kúpolíyè Augustine ti ṣe alága ẹgbẹ́ náà ló ka ìwé àpilẹ̀kọ rẹ̀ sétí gba àwọn tó wà ní ìkàlẹ̀ níbi tó ti ṣe àtúpalẹ̀ ní èdè káàárọ̀ oòjíire. Wọ́n ń retí ìwà àwọn ẹgbẹ́ wa, wọ́n ń retí ìwà ẹ kò lè sọ jù wọ́n lọ. Ìdàgbàsókè ìlú yìí ọwọ́ ìwà ló wà. Àsìkò kan níbí lásìkò ọba ẹkú ìlàbẹ̀ wọ́n lé àwọn yẹ̀hùn wò kárìfọ̀lì ìlọsíwájú Ìpòbẹ́ ọwọ́ olígègé hàn ló wà. Ó jáde lásìkò kan yẹn sọ síbi ògbó olígègé àwọn ìsìnì àwọn akọ̀wé àwọn yé wọ́n roko tó fún mú lọ iléèwé yóò di ọ̀gá níbi ogbó wọn yóò gbọ̀ níbi ogbó Kútọ́nù Àjàṣẹ́ Kálábí àwọn oníjẹ́ olígègé ǹjẹ́ wọ́n ń retí wa fún ìlú yìí kó lè dára. Àmọ́ ihun yé ọpẹ́ yà àdá lọ́wọ́ ẹ̀yin ẹgbẹ́ Koso àwọn ọmọ ẹgbẹ́ Koso wọn lè fọ̀lí kò yá fún akọ̀wé Ìpòbẹ́ wọn ká ṣe ẹgbẹ́ kan fún wọn ká ṣe ọdún 2, 3, 4 títí ká máa ka 20 lọ́dún nìyẹn nísìnyí Koso ti ní 20 ọdún ó lé 2 kọ́ṣẹ́lẹ̀ wò. Ǹjẹ́ ibẹ̀ li ọpẹ́ òní ọ̀dúpẹ́ lọ́wọ́ yín ẹ pa ọ́ fúnra yín Koso ń sùn ẹ kò pa ọ́ dáadáa. Olóyè Paul Fakurede alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tẹ́lẹ̀ rí àwọn náà pẹ̀lú kó ṣàìsọ gbólóhùn kan àbí èkejì lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Solo TV léyìí tí wọ́n fi tàn mọ́lẹ̀ sí bí wọ́n ṣe rí ONG Koso sí àti iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lásìkò táwọn wà lórí àga ìṣàkóso. Ṣé ẹ rí Koso yẹn agbára tí Koso ní nílùú Ìpòbẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ wà nú ẹ̀ tẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́ náà ẹ mọ agbára náà Ọlọ́run fún yín ní agbára ó fún ẹgbẹ́ Koso yẹn lágbára ètò tá a bá wo nú ẹgbẹ́ náà bàbá wo àwọn tó wà nú ẹ̀ mo rò pé kò sí àwọn tí a lè ṣàdánù àwọn tó jẹ́ pé wọ́n lè sọ̀rọ̀ lórúkọ Ìpòbẹ́ kí Ìpòbẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ni nítorí náà ó ń bẹ̀yìn lórúkọ Ọlọ́run ni ẹgbẹ́ Koso ẹ má fi ṣeré ẹ má rò ń pé ẹgbẹ́ ń pé ó ti yá bóyá à ń ṣe nǹkan ká débẹ̀ àbí bí wọ́n ṣe sọ kó má dúró síbẹ̀ nìkan ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ náà kẹ́tún gbé kẹ́ mú gidi. Ẹni tó ti wà ní orí àga ìṣàkóso náà tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni Ọdúnlámì Ẹ̀mẹ́ àwọn náà pẹ̀lú kó ṣàìṣe àlàyé nípa ìrìnkèrindò ẹgbẹ́ Koso látìgbà tí ó ti pẹ́. Igbákejì alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ lọ́wọ́ báyìí olóyè Ibrahim Balógun tó wà níkàlẹ̀ àwọn náà pẹ̀lú kó ṣàìṣe àlàyé nípa ilé tí wọ́n fi sọ di mímọ̀ lórí àwọn ìbéèrè tó gbẹnu tiwọn náà kàn. Ẹ̀tọ́ ni kó yọ pé àdúrà látẹnu
ọ̀kan pàtàkì nínú àwọn tó ń darí ìjọ Protestant ni wọ́n fi ṣíde ohun gbogbo níbẹ̀ kó ohun gbogbo tó bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Lákòótán ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ìdánilọ́lá náà ló gbọ́wọ́ àwọn ONG Koso tí wọ́n fún àwọn ènìyàn láwùjọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé àgbà tẹ́lẹ̀ rí fún ikọ̀ náà olóyè Ọ̀kọ́bí ọ̀gbẹ́ni Frank Serge Alọ́pọ̀wánú tóun náà gba àmì ẹ̀yẹ arákùnrin Ẹ̀mẹ́ Ọdúnlámì àtaya olóògbé tó wà láàrin wọn ọ̀gbẹ́ni Eriwumi tí kò sí láyé mọ́ tóun náà sì gba àmì ẹ̀yẹ pẹ̀lú lọ́lọ́kọ̀ òjọ̀kan ní àmì ẹ̀yẹ táwọn èèyàn gbà níbẹ̀ lẹ́yìn tó fi ìdùnnú àti ayọ̀ hàn olóyè Dominic Doniyi náà pẹ̀lú wà lára àwọn tó ṣe ìjẹ́rìí lórí ONG Koso èyí tí ó di àràbà lénìí tó sì ń tẹ̀ síwájú. Kásùmù Ṣọlá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Abudu Ọláníjà ló gba àwòrán pẹ̀lú ohùn sílẹ̀.